A kí gbogbo wa ní nílé lóko wípé a kó àsìkò yìí kí Ọlọ́run bá kọ́ wọlá ọ̀kan ṣoṣo rẹ̀ ó ṣe dáadáa fún wa. Pàtàkì jùlọ ní ara àwọn nǹkan tí à ń ti ń bá bọ̀ nípa ó ṣe ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́, ó ṣe ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́. A fẹ́ fi àsìkò yìí kí àwọn bàbá wa Akeugba Gold Taofeek, Sheikh Akeugba Gold wípé wọ́n kú ìrìn ọjọ́. Àwọn bàbá wa Sheikh, Ọlọ́run ló mọ ẹrú ẹ̀, a kí yín pé ẹ kú ìdìde. Àwọn bàbá wa Sheikh Suleiman Ọlọ́rẹ, Ọlọ́run bá yóò jẹ́ kí orúkọ yín kí ó rọ̀ yín lọ́jọ́ alẹ́. A kí yín púpọ̀, a sì gbé yín lọ́gọ̀ ẹnu pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ sì bá wa ṣe nígbà tí ẹ wá sí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àwọn ò fẹ́ fi ẹnu wa fi wá ìdájọ́ kalẹ̀ pé báyìí ni a fẹ́ kí ó rí àbí báyìí kọ́ la fẹ́ ká rí. Ṣùgbọ́n èyí tó dùn mọ́ wa nínú jù ni pé ẹnu ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní omi ojú ẹ bá wa nù kúrò. Fọlá pé kí ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ti ń dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wọn ò dá sí nípa ti dáadáa, lórí ìbàjẹ́ ni wọ́n ń dá sí. Mo kọ́kọ́ fẹ́ wà nínú ọ̀kan nínú ẹni tí ó fẹ́ jẹ́ bànújẹ́ ọkàn fún wípé ẹ wá sí odidi Ògbómọ̀ṣọ́. Àwọn Fárú Ulamau, Mọ̀kádàmù Àrísìn àti bàbá wa Mufti tó yẹ pé gbogbo wọn rẹpírẹ́sẹ̀ntì Ọ̀yọ́ state ni, wípé ẹ ò pè wọ́n sí ìdí ọ̀rọ̀ pé kẹ̀tẹ̀ ẹ̀ bá wọn náà kẹ̀tẹ̀ ẹ̀ gbọ́ ti ọ̀dọ̀ títí wọn náà. Ṣùgbọ́n mo tún pera mi padà wípé bó ṣe kí àgbàlagbà àti aṣíwájú bó ṣe kí wọ́n ṣe ilẹ̀ ṣe yẹn, torí pé ọwọ́ àwọn Mufti àti gbogbo àwọn tá a wí ó ti wà nínú Rọ́bítátù Àyímà níbi tó ń gbé ti lọ rèé ṣe mítìn. Tọ́rọ̀ yìí ti wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí àáfàá Ṣúgà tó gbé ọ̀rọ̀ yẹn wá sí Rọ́bítà. A mọ èsì ọ̀rọ̀ tí wọ́n bá níbi Rọ́bítà yìí pé ọ̀rọ̀ yìí ẹ má ṣe dára yín láàmú, ìdílé ni wọ́n ti ní problem, tí wọ́n báyìí tí ìyanjú ọ̀rọ̀ ara wọn nínú ìdílé kò sí nǹkan kan tí a lè ṣe. Orin kan sọ tá à ń kọ náà nìyí láti jọ yìí tí wọ́n kọ̀ tí wọ́n ò gbọ́ tí wọ́n ń fagídí ṣe. Àwa bí wá léèrè wípé nígbà tí ẹ tiẹ̀ wá takú tẹ ní kábíyèsí fẹ́ yọ ìmáàmù, kábíyèsí fẹ́ yọ ìmáàmù, ṣé Mr. Paul ní kábíyèsí fẹ́ fi jẹ ìmáàmù àbí Joseph àbí Michael? Ìbéèrè tá ń bí ilé látijọ́ iná nìyí. Níbo lẹ gbé ti rí lákọsílẹ̀? Níbo lẹ gbé ti rí ní ọ̀rọ̀ àìdá nínú fídíò àbí nínú ohùn wípé ohùn tí kábíyèsí ṣe ní àbí ọ̀rọ̀ tó kọ sílẹ̀ ní? Ẹ dákun, mo sọ kíní kan fún ẹnìkan, gbogbo ayé mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ mi, kẹ́ ẹ rẹ̀ gbọ́ mi clearly ní nǹkan tí mo sọ yìí. Tó bá ṣe wípé bí àwọn àáfàá àbí àwọn onílù àbí àwọn oníjẹkúrújẹrá Ògbómọ̀ṣọ́ lórí ẹ̀sìn, tó bá jẹ́ pé bọ́n ṣe ń bá ẹ̀sìn lọ ní tí mi ò kí ń ṣe mùsùlùmí, tí mo wá bá wọn pàdé tí mo ní Islam wù mí gbà, tí mo bá rírú wọn yìí rò pé mo lè gba Islam. Ìwà tó wà lọ́wọ́ wọn kì í ṣe ìwà tó fi ẹsẹ̀ yẹn nílẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Kí ni Ànábì wí lórí tí egun méjì bá ń jà àti irú ìgbésẹ̀ wo ló yẹ kí wọ́n gbé? Ṣé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ṣe tẹ̀lé? Ìyẹn là ń gbìyànjú láti pé ká sọ láàrin ara tó fi di pé ẹ mú ẹ dè mọ́lẹ̀, ẹ má jọ lọ táwọn aléra kiri tó fi wá di pé àwọn ń pò yìí kóòtù lóríṣiríṣi. Pàtàkì jùlọ mo fi eléyìí mo fi dúpẹ́ lọ́wọ́ yín gidi gan lórí ìrìn àjò kẹsì bẹ́ẹ̀ ti ṣe rí dùn mọ́ mi gidi gan. Wàláhì mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló dùn mọ́. Mi ò kí ń ṣẹni tí ó kúrò fún yín pé lágbájá rán mi sí yín àwọn mùsùlùmí ìlú ní kí n máa dúpẹ́ fún yín kọ́ lọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí. Bó ṣe rí ní ọkàn mi ni mò ń sì ní nínú èròǹgbà wípé bẹ́ẹ̀ ni ó ṣe rí ní mò ń ní léròǹgbà ni pé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí nínú ọkàn ọ̀pọ̀lọpọ̀. Torí pé kí ni kódà tí ẹ mọ́ kábíyèsí inú wọn yóò dùn sí ń tẹ́ṣe yìí, torí pé kí ni ó fi ẹsẹ̀ àti ẹ̀rí òdodo múlẹ̀ lórí ọ̀rọ̀ Islam. Mo wá tún fi eléyìí náà mo tún wá fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí, torí pé láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ tán ti ń béèrè tán ti ń sọ̀rọ̀ tán ti ń lọ tán ti ń bọ̀ mi ò lérò wípé kábíyèsí tí ìfìbì kankan túraká bá ẹnì kankan sọ ọ̀rọ̀ bí irú má ṣe bá yín sọ̀rọ̀ yìí. Bàbá kábíyèsí ẹ ṣeun, a dúpẹ́ púpọ̀. Ọlọ́run ọba yóò jẹ́ kẹ́ ẹ lo ipò yẹn pẹ́. Ọlọ́run ọba
kò ní já yín níta mọ́ nínú gbogbo nǹkan tẹ̀ ń ṣe. A mú àwọn example oríṣiríṣi wá léyìí tẹ́ ti bá wa ṣe lórí pé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó pé yànnàyànnà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. A dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run yóò wọnú ọlá rẹ̀ àti nínú ògo rẹ̀, kò ní dà yín láàmú. Ẹ̀sìn tí yín náà tẹ́ ń sìn kò ní fi dà yín láàmú. Ẹ̀sìn tiwa náà táwa náà sì ń sìn. A dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ wà pẹ̀lú wa, wípé ẹ ò tako ọ̀rọ̀ ẹ̀sìn fún wa. Ọlọ́run ọba yóò sì wọlá bóun náà ti ṣe tó àti ibi tí ń ṣe kò ní ba nǹkan kan yín jẹ́. A dúpẹ́ lọ́wọ́ yín tó pọ̀. Lẹ́yìn báyẹn mo fẹ́ ṣe àwọn ìkìlọ̀ ní o. Lẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ mo fẹ́ ṣe ìkìlọ̀ ní. Àwọn ìkìlọ̀ mi lọ báyìí. Yàyà Gàmbàrí, Yàyà Gàmbàrí, Yàyà Gàmbàrí. Ó gbé kọ́ mi mọ́. Yàtọ̀ sí àwọn Ọlọ́run mú ọ tí àwọn èèyàn ti ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kàràn tó fi bọ́ nínú rẹ̀ òun tó ń jẹ́ kó lékún ni ó rí òbí bí ọ. Wàláhì tàláhì àwọn òbí rẹ̀ yé sòbí. Ọjọ́ náà lọ́hùn tí wọ́n ń sunkún káàkiri láàfin ní ààfin káàkiri nílọrin tí wọ́n ń sunkún káàkiri. Owó tí ò tó $1 million làwọn òbí rẹ̀ fi tà ọ́ dànù o. Ọ̀gá rẹ̀ tó kọ́ ẹ níṣẹ́ níjọ́ kan ṣoṣo lọ́lọ́dẹ̀ rálé almost 500 million àbí almost 1 point something billion tí ń celebrate ẹ̀ káàkiri tó gbé kò síbi tẹ́ ń ti ń jẹ dúró lọ. Ẹ jẹ́ ká lọ rè bọ́ sórí social media ẹ̀yin ọmọ Ìlọrin yìí náà ni ẹ ti sọ di iṣẹ́ ní ìsìn kẹ́ ẹ búra yín bẹ́ẹ̀ ṣe ń gbéyàwó ara yín lẹ́mọ̀ sọ pé ẹ ká lábájá mọ́kànnà ẹ ká lọ́gà àlàkásìgbè mọ́kànnà ẹ̀yin náà ni ọjọ́ wa tà fún yín mọ́ ní ìsìn ọwọ́ ajẹ́ pògbó mọ̀sán lẹ́fẹ́ fi ta yín wàá ṣe orí burúkú tó wà lára rẹ̀ wọ́n á ṣe kalẹ̀ sọ́mọ́ pọ̀ ń gbẹ ni ó tí ì gbẹ wọ́n bẹ wá ọ́ máa tọrọ ikú báyìí ò ní rí nírú bá báláyà tí wọ́n padà jẹ́ ọ́ tí kì í ṣe kékeré. Ẹlẹ́ẹ̀kejì jùlọ ọmọ tó ń pera ẹ̀ lámọ̀tẹ́kùn Oòduà ó ti bú mi má rò pé mo forgive ẹ o wàláhì mi ò forgive ẹ mo ń bọ̀wọ̀ Ọlọ́run bá mi ní kò yá ló wàá jẹ mo yó núyà Kofi wàá jẹ mo yó nínú yà sórí gbogbo tó ń ṣe yẹn in tó dùn mọ́ mi jù ìlọ́lọ́ ní kọ́ ọmọ ṣe ní ìsìn pẹ̀lú àwọn kọ́ọ̀sì tó ń ṣe yẹn sọlá kóbá tó fẹ́ ń kóbára rẹ pẹ̀lú àwọn tó ní ká máa pè wọlé pẹ̀lú àwọn tó lọ rí pé à ń pè ẹ̀ ń já kọ́ làwọn èèyàn wa wàá jẹ mo yó nínú yà sọmọ pé ó ti ẹ ti fáwọn kan lóye l'Ógbómọ̀ṣọ́ ní ìsìn ẹni baálẹ̀ ìsàlẹ̀ àfọ̀n àbí nínú àwọn tó ní ká máa pè tán ẹnìkan bẹ̀ òní baálẹ̀ ìsàlẹ̀ àfọ̀n òun lọ́ fẹ́ máa tó kinní fún wọn tẹ́tí bẹ̀rẹ̀ sí máa pín oyè sínú ìlú níwọ̀n ọmọ aládàáda tó yẹ pé Kofi ni ẹ ta ni bàbá ẹ ta ni bàbá ńlá bàbá rẹ ilé bàbá ta ló ti fẹ́ lọ rè dúró níṣì tó ti fẹ́ lọ rè dúró pé ilé yìí nílé bàbá rẹ bó o ṣe lọ rè rìkọ́dì nílé wa ó rò pé mo fi ọ́lẹ̀ ni tó lọ sílé wa tó lọ rè béèrè pọ́ máa lè lè mí ó rò pé mo fi ọ́lẹ̀ ni àwọn tó ń ran níṣẹ́ wọ́n ti padà lẹ́yìn ẹ o wọ́gbọ̀n ò létí ìgbà pé wọ́n padà lẹ́yìn ẹ wàláhì ẹ̀bi àwọn inú ilé tán fi ọ́lẹ̀ ni ẹ̀bi wọn ni let alone ẹ̀jẹ̀ tó bá dẹ́rù rẹ̀ wò fún mi tí màá fi ojú ẹ̀ rí tí ìfẹ́ di píkọ́ ìfẹ́ ká kìbọnú ara wọn ni I know what I'm doing I really know what I'm doing I'm coming for you Àmọ̀tẹ́kùn watch your back I said watch your back láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n fún mi ní details àwọn tẹ̀sán jókòó mọ̀ tí wọ́n fún mi ní details nípa rẹ̀ wàláhì tàláhì mo kójọ ni èyí tá lọ ká ọmọlé ọtí tó ń sọ pé script ni kì í ṣe script ni it has been into record ọba bá sọ́dí nǹkan tẹ́ bá fẹ́ sọ́dọ̀ àwọn ti kan ọmọlé ọtí pé oh you are not a responsible somebody ẹ bọ́ sórí kinní yẹn lọ rí pé kinní kan lasco wípé lasco wípé ọmọ inú ilé ayé lára ni àbórí burúkú ń dààmú ìyá láyà rẹ̀ ni ṣé wọ́n fi ṣe yín ni ṣé wọ́n ní kẹ́ máa mú ọpọlọ mọ́tì ni ògógóró tẹ̀ mú ṣé wọ́n ní kẹ́ tún máa mú ọpọlọ yín mọ́ ni lasco èyí tó jẹ́ pé wọ́n dá ìjà alẹ̀ tó jẹ́ pé ìjà yẹn wà lẹ́ni sí tọ́rọ̀ wà ní kóòtù tí wọ́n ti yanjú wọ́n máa tún máa sọ pé ọmọ inú ilé ayé lára ni ìwọ́n náà tún máa expand ẹ̀ olórí burúkú rẹ̀ wọ́n kan ikọ̀ nǹkan lùgbọ́n òun lọ́ọ̀rẹ́ kó pupa sára tó mọ̀ pé iná ló ń dìbara wọ́n ní lasco wọn sọ pé òun so lasco lọ sọ fún ọmọ ilé kò ní dá fún ẹtẹ́ bá ní jáde pé wọ́n jáde pé lasco jáde kọ́ wá sọ pé ọmọ tẹ̀gbọ́ntàbúrò lòun pẹ̀lú àwọn yunusa à ń jẹ́ kúkọ́ tán ẹ̀ tún gbowó ẹ̀ sáwo ayé olè ṣe kọ́mọ́ lọ́mọ àlè nínú ìran yes we agreed tí sẹ́kàn bá hùwà ọmọ àlè kìí ṣe bí irú titi yín
tí Isiaka bá ṣe tó bá mú jẹ kì í ṣe irú titi yín. Béèrè lọ́wọ́ Yusuf dalẹ̀ alájọbí ni ó sì dalẹ̀ alágbàtọ́ torí pé wọ́n gba Yusuf tọ́ ni nínú pé wọ́n gbà tọ́ nínú ilé òun wípé tó àwọn bàbá rẹ̀ wá kí ó nílé Ayélára tó dà wọ́n ó tà wọ́n nílé ní Jọ́ọ̀sì ó tó pààyàn lọ sí Kaduna àwọn táwọn accommodate ní Kaduna ló tún padà dà ní Kaduna ń sáré ọ̀sá àwọn fámìlì rẹ̀ ló ní ká máa sá padà bọ̀ wá s'Ògbómọ̀ṣọ́ tí kọ̀ǹtínà tó rọ́ọ̀lù gbogbo àtìyàwó àtàwọn ọmọ tí wọ́n parẹ́ sínú rẹ̀ ẹ ti sọ story débẹ̀ ni ó tí ì bá story rẹ̀ ni ẹ ò tí ì bá bẹ́ẹ̀ ṣe fẹ́ da ìlú Ògbómọ̀ṣọ́ rú Ọlọ́run ọba yóò da ìgbésí ayé yín rú ó tọrọ ni mo fẹ́ káwọn èèyàn lọ rí mọ̀ lónìí tẹ́ ẹ bá ti mọ̀ o àwọn kan ń bẹ ní ìsìtọ́ ẹ pé inú níbí ni Gandhi bàbá ọba wa Gandhi ń bẹ nú wọn bọ́n ṣe wà ní ọba ìbànújẹ́ yẹn ń bẹ nú wọn inú wọn náà ni wọ́n sì ti jẹrà tí wọ́n fi kú wọn sì níbi ṣe dáadáa tí wọ́n lọ rẹ̀ tí mo pẹ̀lú ọ̀rọ̀ imam wọ́n mọ̀ọ́mọ̀ náà lọ rẹ̀ gọ sórí ọ̀rọ̀ imam wọn ò sí pẹ̀lú ìmáàmù tẹ́lẹ̀ rí ọ̀rọ̀ sọlọ́badé ò sọlọ́badé ní ìsìn wọn lọ rí bọ́ sí di imam láti pé wọ́n fẹ́ ja ogun. We are very much ready for you. tọ́wọ́ pé social media lẹ́fẹ̀ẹ́ máa lò bẹ́ẹ̀ ṣe ń lò ẹ jẹ́ ká máa lò lọ. tó bá jẹ́ pé owó náà lè bá fẹ́ máa ná ẹ̀yẹ máa ná owó àwọn máa ná Ọlọ́run àwọn ètò ọ̀tàn ẹ̀ ná owó yín àwọn máa ná Ọlọ́run àwọn àwọn ẹni tábùkù ọkàn ẹ̀ ná owó yín àwọn ná Ọlọ́run àwọn ẹni tẹ̀sìn ọba ẹ̀ ná owó yín àwọn máa ná Ọlọ́run àwọn àwọn ẹni tí ojú tì ọba ẹ̀ tí ì lẹ́kọ̀ọ́ nínú rẹ̀ báyìí owó lẹ fẹ́ ná Ọlọ́run làwa dúró tì a sì mọ̀ pé Ọlọ́run ọba yìí kò ní fi wá sílẹ̀ ní gbogbo ààyè ní gbogbo ọ̀nà. Ádámù Fani wọ́n ní wọn náà ń kójọ ní ìsìn pé wọn náà fẹ́ fi ṣe hẹ́ẹ̀dì kíní wọn wáàsí wọn l'Ógbómọ̀ṣọ́ bíi tí wọ́n mọ̀ kó ẹ̀ kálẹ̀ káàkiri torí wọ́n ní wọn náà mọ ọ̀rọ̀ pa ó sì mí ebúbú àwa náà ń retí rẹ̀ máa bọ̀ a ṣe sùúrù fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni pé kẹ́ bá wá s'Ógbómọ̀ṣọ́ kẹ́ mọ̀ ṣe wáàsí kẹ́ mọ̀ lọ tán bá bí aláya baba ńlá baba yín dà ẹ̀ tún wá s'Ógbómọ̀ṣọ́ kẹ́ wá bú wa kẹ́ wá bú ọba kẹ́ wá bú wa tán bá bí yín dà kẹ́ rò pé ẹ̀ jáde láyọ̀ bẹ́ẹ̀ bá ti ń wá s'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá ẹni tán bá fi yín sọ ni kí wọ́n bá yín sọ àwọn òpin kẹ́ má wá o lágbájá ẹ bá rí kọ ọmọ téèyàn bá bímọ bí ṣe ń tọ́jú ọmọ nì téèyàn bá ṣe ìyàwó bí ṣe ń ṣèyàwó nì bẹ́ẹ̀ bá ń sílé bí ṣe ń sílé ẹ lọ rèé ṣe wáàsí lórí rẹ̀ àmọ́ tẹ́ ẹ bá wá dé tẹ̀ ń bá wá ń dá sí ọ̀rọ̀ tí ó kàn yín tẹ́ wàá máa sọ̀rọ̀ burúkú sí wa l'Ógbómọ̀ṣọ́ bí ìgbà tá à ní ìmọ̀ àwọn ṣe ìyà fún yín láwa gbé yín jókòó láwa mọ́ ọmọ kékeré kọ́ ọmọ kọ yín ní ìmọ̀ àwọn òbí yín lè kéwú nítòótọ́ bọ̀ ṣé Adam ti wọ́nu yín wípé àwọn Árábù gan wọ́n ti sọ wọn pé ká sọ ara wọn ẹ̀yin lẹ ní Arabic language nítòótọ́ but Islam ti kúrò lára yín bàbá wa ṣé Adam ti sọ fún wọn bẹ́ẹ̀ ṣé kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí nílọrin ẹ lè kéwú ẹ lè ṣe gbogbo àwọn wòlíì Ọlọ́run yín ti lọ àwọn olórí burúkú lókù lọ́pọ̀ nínú yín tó kù ńlẹ̀ torí tí wọn bá pọ̀ ńlẹ̀ ní ìsinmi ò lè mọ bírú ọmọ ọ̀ràn ọmọ òfò irú Yahya Gambari àṣẹ ẹ̀ ní kankan lọ ni àṣẹ ìrọ̀lẹ́ ń pa Yahya Gambari bú yàrá ya bàbá yóò tún bú àwọn ọba yín kí lè ṣe fún un tẹ́ ẹ bá ní ó yẹ kẹ́ ẹ ti gbọ̀n wọ̀ kọ́mọ yẹn kọ́mọ tẹ̀lé dúnmọ́ ọwọ́ àrò Ògbómọ̀ṣọ́ ló ti ṣe Yahya Gambari ò lè rí ṣe l'Ógbómọ̀ṣọ́ wàá jẹ́ mo yónú yá o eléyìí wo kìí ṣe oúnjẹ lásán tó bá sọ pé olóògùn ni wá olóògùn ni wá á lu ẹlẹ́gbẹ̀ẹ́ ògùn àwọn èyí gbé ní ẹsẹ̀ sùúrù kan ni wọ́n lu ẹlẹ́gbẹ̀ẹ́ ògùn gidi tó ò ní gbádùn ayé ẹ̀ mọ́ so ebi ẹni oníṣàngó ń bá wọn oníṣàngó ń jà ń bá wọn ọlọ́yà jà ni tó bá jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ tòótọ́ lòun náà ọmọ ọlọ́yà ni ọmọ oníṣàngó ni ẹ jẹ́ kájọ fi Ṣàngó àti Ọya kájọ fi lura wa ẹ̀yà aláàfáà ẹ̀ má dà sí mọ́ kálukú kó dojúkọ ní tó wà wájú rẹ̀ ẹ jẹ́ ká fi ilẹ̀ pẹ̀lú ara wa a jẹ́ ẹnìkan tó yẹ pé adúró ti òdodo ni àwọn oníjà pẹ̀lú Christian o gbogbo Christian tó wà l'Ógbómọ̀ṣọ́ tiwa ni àwọn ni wọ́n ṣe ojogun Ògbómọ̀ṣọ́ ni o ojogun abomi ni o kí ló dé ó dí mi lọ́wọ́ mo ṣe kírun mo ṣe wá lè di ọlọ́wọ́ pé kọ́mọ́sẹ̀sì ti tiẹ̀ àbó lórí burúkú ni nígbà tó fi ní problem ní òkè lẹ́rìn lórí ní ṣọ́ọ̀ṣì ṣé kábíyèsí ọ̀dà sí ni ṣé kìí ṣe mùsùlùmí ni mọ tí wọ́n ṣe nígbà náà ni ṣé wọn ọ̀dà sí ṣé wọn tẹ́sùn rẹ̀ nígbà tó ṣẹlẹ̀ ní Ṣàjà ṣé kábíyèsí ọ̀dà sí ni ṣé kìí ṣe mùsùlùmí ni kò ní dáa fún yín ẹ wá ní Gandhi ọ̀gbọ́dọ̀ dá sí torí pé ó jẹ́ Christian kò tó wá tí ìwà bá kò tí ì dá sí o wàláì ẹ kì í kábọ̀ fùrọ̀ báyìí tẹ́ bá fi rún mú báyìí
òórùn gan kò ní tán lára yín tẹ́ fi jáde láyé nínú nǹkan tójú yín ó rí. òótọ́ la fẹ́ sọ fún yín ẹ̀yin Christians tẹ́ wà l'Ógbómọ̀ṣọ́ ẹni tó jẹ́ òkodoro ọmọ mùsùlùmí kan tó bá lóun fẹ́ gbógun tì yín Ọlọ́run bá yóò bá gbógun tì. a ò ní problem pẹ̀lú Christian, a ò sì ní problem pẹ̀lú kábíyèsí. àwa ń sọ kíní kan fún gbogbo wọn, gbogbo ẹni tó bá ní kí kábíyèsí ọmọ rí ayé rẹ̀ ṣe, gbogbo ẹni tó bá ní kí kábíyèsí kó má rí ìlú rẹ̀ tò, gbogbo ẹni tó bá ní kí kábíyèsí kó má rí gbogbo ohun tó gbé síwájú láti fẹ́ bá wa ṣe láti pé bí ṣe ń wà láàfíà fún wa nínú ìlú, yóò bí yọ rẹ̀ o ṣùgbọ́n kò ní jèrè wọn. yóò bí yóò ṣe wàhálà yóò náwó lé wọn lórí nítòótọ́ bí tẹ̀ tí wọ́n náwó ṣùgbọ́n kò ní jèrè wọn. torí pé kí ni kó bá wa dá sọ̀rọ̀ ìlú, instead ń bá wa wà láàfíà ni pásítọ̀ tẹ̀ ń kí ni pẹ̀lú kábíyèsí ẹ̀ tí ì rí ní director in chief nínú company kan, ẹ̀ tí ì gbọ́ pé manager company kan ni, ẹ̀ tí ì gbọ́ pé shareholder company kan ni, ó wá jẹ́ pásítọ̀ nìkan ni wọ́n wà lórí rẹ̀. ìyẹn lè wá lè gbé sórí láti pé kẹ́ mọ́ fi bú wọn. Enough is enough. bí náà bá ti ta lásọ ni ẹ̀jẹ̀ wọn ní kò kí n tán lè kanna, ẹ lọ́ọ́ lè sọ ara yín gidi gan. àwa la mọ̀ọ́mọ̀ la de àwọn ọmọ tiwa la de wọ́n mọ̀lẹ́ la ní kọ́ mọ́ jáde sí yín kẹ́ni kankan nínú wọn kọ́ mọ́ sọ̀rọ̀ sí yín kọ́ mọ́ bú ebu kọ́ mọ́ ṣe gbogbo ẹ̀. a ó jọ túra wa lẹ̀, Àmọ̀tẹ́kùn wa ti ṣetán láti tú àwọn ọmọ tiwa náà lẹ̀. yóò dùn mọ́ mi kọ́ lọ́ọ́ rẹ̀ report mi ọmọ pé mo mọ sọ síwájú, yóò dùn mọ́ mi kọ́ lọ́ọ́ rẹ̀ report torí pé gbogbo àwọn fídíò tó ń ti ṣe sẹ́yìn ní ọ̀ràn ẹ lọ sẹ́wọ̀n torí pé ìwọ ló ti pilẹ̀ ogun fúnra ara rẹ, o ti sọ pé ìwọ gba owó láti fẹ́ wá da Ògbómọ̀ṣọ́ rú ni. The voice note is there wípé ìwọ gbowó lọ́wọ́ wọn ni. so iṣẹ́ tó sì ń jẹ́ iṣẹ́ dé torutoru ni. tí àwọn èèyàn wá pè wọlé ẹ ti jọ time ara yẹn ti jọ fún yín ní nọ́mbà tó mọ̀ pé tẹ́wàá mọ̀ béèbù tẹ́wàá mọ̀ dá wàhálà sílẹ̀ wọ́n ń bú mi lórí program yẹn. I have it there. What does that call for? Did you do it purposely because of me? Did you do it for me? èyí tó wà lẹ́ o tí ìbọn ń bẹ̀ o tún tọrùn bọ̀ mí, àwọn tó ń ní ká máa pè wọlé ìwọ ló padà provide wọn o. èmi pẹ̀lú rẹ kò ní já sí script o káwọn gbé script náà ṣe, èmi pẹ̀lú rẹ kò ní já sí, it's going to be for real wàláì èyí tèmi pẹ̀lú ọjọ́ fà it's going to be for real. tí wọ́n bá bí pọ̀rímọ̀ pọ́kọ̀ bàbá ńlá bàbá rẹ dá Àmọ̀tẹ́kùn mọ̀ pé ọbẹ̀ ni torí kó lè bá a lọ rí pẹjọ́ tí wọ́n bá bí pọ̀rímọ̀ pọ́kọ̀ bàbá ńlá bàbá Àmọ̀tẹ́kùn tí wọ́n bá bí pọ̀rímọ̀ pọ́kọ̀ bàbá ńlá bàbá rẹ dá kọ́lọ́ ọba kó jẹ́ kó tún gbọ́ kó tún gbé nǹkan kan jáde láti pé kó fi sọ̀rọ̀ against mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́. èmi ò sọ pé tèmi o tó máa bá bí pọ̀rímọ̀ pọ́kọ̀ bàbá ńlá bàbá rẹ dá wọn fẹ́ kọ́ sọ nǹkan nípa Ògbómọ̀ṣọ́ kó tún rìnà wò wàláì tàláì wàá sá tèfètèfè already ò rí bì kan dé sí Kútọ́nù tó ti sá lọ olè náà lọ́jà lọ́run tó fi sá wálé èyí tó ṣe ní rẹ̀ ṣàwọn ò tí fi ọlọ́run lẹ̀ òrí rẹ̀ ṣàdé àwa bọ́ndù rẹ̀ báyìí lọ́sọ̀dọ̀ gbogbo wọn. Be warned. ó ń bú mi mò ń dákẹ́ mò ń pàdé rẹ lọ́nà ó sáré kọjá pẹ̀lú ọ̀kadà ó gbé mi ò kí rí ẹni. tí mo bá blọ́ọ̀kì tí mo bá ní kábà mi tí mo lù ẹ́ bàjẹ́ lórí pé gbogbo àwọn ọmọ tálọ́kadà mò ń retí wọn lọ́jà gbó mò ń jẹ wọn ní sórí ibi tí wọ́n páàkì ọ̀kadà sí nínú mọ́sálásí yẹn mo ti plan kalẹ̀ fún wọn wàláì àti a solid plan kalẹ̀ ìjọ tí wọ́n bá kó wọn bí àwọn káìsẹ́ máa kó yẹn ni wọ́n ṣe kó wọn pẹ̀lú ọ̀kadà bí wọ́n ṣe ń kó mọ́ṣíìnì wá láti Èkó tí wọ́n wá dọ́ǹpù ẹ̀ sí mọ́sífà bíi táwọn èèyàn máa wá ra wọn bí wọ́n ṣe kó gbogbo mọ́ṣíìnì wọn ni bet me I know what I'm saying. mo ní ká tí nǹkan tí wọ́n fẹ́ ṣàbí wàláì tàlà àwàdà lẹ́ ṣe ẹ ò tí ì mẹni tẹ́ ń bá di Ọlọ́run ló rán mi níṣẹ́ kì í ṣẹ̀yin lè rán mi níṣẹ́ Ọlọ́run lọ́mọ̀ọ́mọ̀ ló wà lẹ́yìn mi kì í ṣẹ̀yin and I'm warning you I am really not going to spare you. Àmọ̀tẹ́kùn Oòduà I'm not going to torí pé ó ti tẹ̀ mí lójú ó ti tẹ̀ Islam lójú ó ti tẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lójú mọ́lẹ̀ and we will never spare you. That's all I have for you. ẹ̀yin èèyàn wa ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan sí bàbá wa Akeugba Gold adúpẹ́ lọ́wọ́ yín nǹkan yóò ní bàjẹ́ ẹ̀yin bàbá wa Olúwa yóò mọ̀ bá wa pẹ̀lú yín ní gbogbo ìgbà. mo tún wá ń fi àsìkò yìí tó fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Suleiman ọlọ́rẹ̀ ọlọ́ọ̀ba kò ní fi yín lẹ̀ nígbà kankan Ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ ẹ̀yin bàbá wa ọlá tọ́lọ́run ti ṣe fún yín ọlọ́ọ̀ba kò ní jẹ́ kó padà sẹ́yìn adúpẹ́ púpọ̀ pẹ̀lú àfi ọmọ nìyẹn ṣe tẹ́ bá wa ṣe ọlọ́ọ̀ba kò ní bà kankan yín jẹ́ ẹ̀yin brothers wa tẹ́ wà ní diaspora tẹ́ jẹ́ gbogbo àwọn Christians tẹ́ wà ní diaspora tẹ́ ń pè mí tá à ń jọ ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n aṣọ yín kò sí nǹkan kan tó ṣe nǹkan kan nínú àwọn Christians ní wa ní l'Ógbómọ̀ṣọ́
ìkan náà ni gbogbo wa kò sẹ́ni kankan tó ṣetán láti bẹ́ anybody jà. À ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pẹ̀lú àtìlẹ́yìn àti àwọn ìmọ̀ràn tí ẹ̀ ń fún wa pẹ̀lú ògo Ọlọ́run. Kò sí nǹkan kan tí ó dá wàhálà alẹ́ l'Ógbómọ̀ṣọ́ kànáà bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá lóun fẹ́ dá wàhálà alẹ́ l'Ógbómọ̀ṣọ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ò ní dúndùn kó yẹ kó bàjẹ́ àwa láwọn bá ṣe yọ wọn kú láàrin ara wa bíi jìgá. A dúpẹ́ fọ́lọ́run ọba ẹ ṣeun.